a mọ̀ kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin ìyá mi nínú ilé. Ẹ rí pé mò ń rẹ́rìn àtèmi àti ẹ̀rín ayọ̀ la máa rín. Àbúrò ní ṣẹlẹ̀ ńlé wa o. Àbúrò ní kàn ẹ́ kò ní kàn mí. Níbikíbi tí ẹ bá wà lónìí tí ẹ bá ti ń wò mí, òrùkùdù ayé ò nílùú fún ijó. Mo fi gbọ́ ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ wà ní diaspora, ẹ̀yin tẹ́ wà nílùú tí a wà yìí náà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ fún mi ní ẹ̀bùn, ẹ̀yin tọ́lọ́run mọ̀, ẹni má dárúkọ yín, mo ní dárúkọ yín. Ẹ̀yin tẹ́ fún mi ní data, ẹ̀yin tẹ́ fún mi ní káàdì, ẹ̀yin tẹ́ fún mi ní ẹ̀bùn ọlọ́lọ́kan òjọ̀kan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bá mi wá nǹkan fìdílé, bá mi fìdílé nǹkan, á jọ gbádùn ara wa pẹ́. Ikú ò ní pa yín, kò ní pè mí náà. Ọ̀rọ̀ òsè kò ní ṣẹlẹ̀ nínú ilé wa. Àní rógun ìfọwọ́ sórí, ìkáwọ́lérí, fẹsẹ̀ janlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Á jọ gbádùn ara wa pẹ́. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Mo mú ìlẹ̀kẹ̀ àánú wá fún ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò. Ṣé láwọn nǹkan yẹn wọ́n tẹ̀lé ṣe fúnra yín ni? Ẹ má yẹ káwọn kan máa parọ́ tàn yín. Àwọn tẹ̀lé ṣe fúnra yín ni. Ẹ lọ wá ìlẹ̀kẹ̀. Ẹ gbogbo ṣe tẹ́ bá lórí ìkànnì yìí, bó ṣe jẹ́ gan náà mo lè sọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta pè mí wọn láwọn iṣẹ́ yìí lóní káwọn mú wá káwọn fi gbà díẹ̀. Mi ò béèrè owó. Onírọ́ ti pọ̀, àwọn onírọ́ pọ̀. Èmi ò sínú wọn o. Èmi ò sínú ẹni tí ó fò kalẹ̀ tí wàá ní ẹwọ́ tó kun kankan tá a fi kun. Ẹ pè mí lẹ́yìn ètò, èmi ò sára wọn. Mi ò béèrè owó lọ́wọ́ yín o. Ìtí mo fẹ́ náà ni pé ẹ bá mi share, ẹ subscribe, kẹ like, kẹ comment lórí iṣẹ́ tí bá filẹ̀. Mi ò béèrè owó o. Tí bá fẹ́ bùn mí lówó, torí alimiskinu Ọlọ́run ni mí. Alimiskinu ni mí. Ẹ̀yin tẹ́ ń bùn mí ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, káàdì mi ò data ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ti subscribe ẹ dákẹ́ bá mi subscribe. Ẹ wá lé tí mo mú wá ilé nìyí náà ni ìlẹ̀kẹ̀ àánú. Mo ti sọ ní ọdún tó kọjá, ẹ̀yin tẹ́ bá fọkàn bá mi lọ. Mo sọ pé à ń pòpọ̀ lọ́wọ́ pé tó bá ti jiná màá mú wá sí etí ìgbọ́ yín. Eléyìí ni fún àwa ẹ̀yin àǹtí mi. Ẹ má jẹ́ kí wọ́n gba owó. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ bá lọ sọ́dọ̀ wọn pé ẹ fẹ́ ṣiṣẹ́ ìlẹ̀kẹ̀ àwọn míì wọ́n á kọ́ máa dìmáàdì fún káwọn bá ń sùn náà káwọn tó lò sílẹ̀. Kódà wọ́n tó lè sọ pé àwọn làwọn ò fi sí ilé ìjì ó lò sí ọwọ́ òdí tí ó ṣe tiẹ̀ níta lè ṣe fúnra wa ni. Ṣé ìlẹ̀kẹ̀ àánú yìí a bá fi sídìí ẹ̀ sáwọn rèdí ẹ mọ rèdí lọ. Ẹ wá ra ọwọ́ kan ká sọ sókè kí lẹ̀kẹ̀ yẹn fi hàn. Ṣẹ́ni tó bá ti fojú kan lẹ̀kẹ̀ yìí mọ̀ ní ti mú nǹkan ó ti bàbá yóò mọ ṣàánú ẹ̀. Àìmọ́ fojú rí làìmọ́ ṣàánú ẹ̀. Ẹ má ìkọ́rọ̀ mi pọ̀. Kí la máa lọ wá fún ìlẹ̀kẹ̀ àánú yìí? Lọ́wọ́ lọ wá ewé amúnimúyè. Original ni o. Ewé amúnimúyè original. Ẹ jẹ́ ká lọ wá. Ṣùgbọ́n tútù rẹ̀ ni ẹ jẹ́ ká wá. Tútù amúnimúyè bó ṣe máa rí nì. Eléyìí ti gbẹ ẹ lè dàmọ̀ bó ṣe wà yìí. Àmọ́ máa ní òdòdó lórí. Ewé amúnimúyè tútù òní ẹ jẹ́ ká lọ wá. Àti ewé akónimọ́ra tútù ẹ jẹ́ ká lọ wá. Ewé ẹ̀gún àmúrẹ̀jú ẹ jẹ́ ká lọ wá. Ó di mélòó? Ewé amúnimúyè, ewé àmúrẹ̀jú àti ewé akónimọ́ra
pẹ̀lú ewé sáwé pèpè àti ewé ọ̀mísìnmísìn. Ẹ jẹ́ kí gbogbo ewé yìí kó jẹ́ tútù. Ewé ọ̀mísìnmísìn, ewé akónimọ́ra, ewé amúnimúyè, ewé sáwé pèpè. Ẹ jẹ́ ká pa àwọn ewé papọ̀. Ẹ jẹ́ ká papọ̀ pa àti ìsìsí, ẹ má bínú, ewé ìsìsí funfun tó jẹ́ akọ ìsìsí, ìsìsí pé méjì o, akọ wà bó wà. Ẹ sọ pé ẹ fẹ́ ra akọ ẹ̀, akọ ẹ̀ wọ́n mọ̀ nínú lára gànàgànà báyìí, wọ́n máa ń pọ̀ lára ẹ̀, akọ nìyẹn. Ewé ìsìsí, ewé àmúrẹ́jú, ewé akónimọ́ra, ewé sáwé pèpè àti ewé amúnimúyè pẹ̀lú ewé ọ̀mísìnmísìn onítàkùn. Ẹ jẹ́ ká lọ ewé yìí, ẹ jẹ́ ká lọ̀ wọ́n papọ̀. Ṣé a ti lọ̀ wọ́n? Tútù ẹ̀ ẹ jẹ́ ká wá. Tá bá ti wá lọ̀, tá ti lọ̀ dáadáa, kò tán síbẹ̀ o. Ẹ jẹ́ ká lọ wá ọ̀pọ̀n òyìnbó tí àwọn olóyìnbó ń pè ní pineapple. Ọ̀pọ̀n òyìnbó, ẹ jẹ́ ká wá èyí tó bá pọ́n dáadáa. Èyí tó bá pọ́n dáadáa. Ṣé rí orí ọ̀pọ̀n òyìnbó yìí, á kan ewé ẹ̀ kúrò. Ẹ jẹ́ ká wá ọ̀bẹ, àti kan orí ẹ̀ kúrò. Á wá fi ọ̀bẹ, á fi rí orí ọ̀pọ̀n òyìnbó yẹn, á fi rí orí ẹ̀. Ọ̀pọ̀n òyìnbó tó ti pọ́n ni o. Ọ̀pọ̀n òyìnbó tó pọ́n dáadáa, tí ò tí ì bàjẹ́ ni o, kò sí èyí tó ti bàjẹ́ o. Tó pọ́n, táwọn náà rí pé ó pọ́n, tí ó sì tó pọ́n yóyó tó tètè bàjẹ́. Á kan ewé orí ẹ̀ kúrò. Á wá fi ọ̀bẹ rí orí ẹ̀. Ṣé ẹ kọ́lẹ̀? Ẹ máa kọ́lẹ̀. Bàbá wo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, èyíkéyìí tá a bá wò ó jẹ́. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment, á jẹ́ fún yín o. Ẹ lè ṣe fún client yín, àwọn oníbàárà yín lóbìnrin. Ẹ lè ṣe iṣẹ́ ìlẹ̀kẹ̀ àánú yìí, ẹ lè ṣe fún wọn. Tẹ́ bá ṣe fún wọn, wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé rí ìlẹ̀kẹ̀ yìí, tá bá ti wá pa, tá ti rí orí pineapple, tá ti rí orí ẹ̀. Pineapple tó bá tóbi dáadáa ní ẹ jẹ́ ká wá. Àti oyin ìgàn tá mọ̀ sí oyin original, pẹ̀lú omi àgbọn, oyin original, omi àgbọn àti pineapple. Báwo la ṣe máa ṣe? Ṣé rí pineapple yẹn, ẹ jẹ́ ká gbé sínú ike ọ̀dà kan. Tá bá ti rí lórí, láti gé orí ẹ̀, láti fi ọ̀bẹ yọ orí ẹ̀, láti fi sákù. Ẹ jẹ́ ká fi síbí họ inú ẹ̀ níwọ̀nba, ká fi họ inú ẹ̀, láti fi họ. Á wá kó ẹ̀wọ̀n ìwé tá a lọ̀ yìí, ìwé tá a ti lọ̀, á bù díẹ̀ ńbẹ̀, á kó tẹ́lẹ̀ inú pineapple yìí. Á wá kó ìlẹ̀kẹ̀ yìí, á dà sínú ẹ̀. Ó lè jẹ́ gold, ó lè jẹ́ silver, gbogbo tó bá wù wá, tó bá ti jẹ́ ìlẹ̀kẹ̀. Ẹ kó sínú ẹ̀, tí a ti kó sínú ẹ̀. Ewé tó kù tá a lọ̀, ẹ jẹ́ ká kó lé lórí. Ẹ jẹ́ ká da oyin níwọ̀nba, ká dà sí i. Omi àgbọn níwọ̀nba, ẹ jẹ́ ká dà sí i. Ṣé rí orí pineapple tí a rí yìí, ìdérí yẹn á wá fi dé mọ́bẹ̀. Ẹ ká lọ tọ́jú ẹ̀, ká lọ gbé pamọ́ fún ọjọ́ 7. Ní a bá ṣe ń ka òkà ọjọ́, tó yẹ pé ká ní òní ni a ṣe, wọ́n ṣe ń ka òkà ọjọ́, mo fẹ́ ṣàlàyé fún wa yìí o. Tó yẹ pé ọjọ́ Jímọ̀ la ṣe, tó yẹ pé a ṣe ní nǹkan bí aago 10 àárọ̀,
tó bá di aago 10 àárọ̀ ọjọ́ sátidé ó ṣe pé ọjọ́ kan, aago 10 àárọ̀ ọjọ́ sunday ó ṣe pé ọjọ́ méjì, bí a ṣe kà nìyẹn tó ti pé ọjọ́ méje. Sàbólògùn sí ní kò sá, ẹ má tún bí mi bí báwo lẹ́sẹ̀ rẹ o, mo ti ń ṣàlàyé fún yín. Ntẹ́lẹ̀ bíbí lè rí ni pé ètí ò bá yé yín bẹ́ẹ̀ ẹ lè béèrè, ẹ má bínú, ẹ béèrè. Àmọ́ ẹlòmíì ò tún mọ fi question béèrè question. Àwọn àdàbí gbà pé bóyá àfi nǹkan yìí lẹ̀ pé mi ò dì má dìwó lọ́wọ́ yìí o. Èmi ò ń ṣe ẹni tó máa ń tí ò ní sọ òògùn tán tí wàá ní okùn ìwé kan nítòkù ẹ pè mí lẹ́yìn ètò bá ti wá pè é pé mo béèrè owó, èmi ò sí fún yẹn o. Gbogbo tí ẹ bá ti bá lórí ìkànnì yìí n tó pé pérépéré ni, n tó pé pérépéré náà ni ẹ máa bá lórí ìkànnì yìí. Mi ò béèrè owó. Ní tí mo fẹ́ràn ni pé bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ní tí mo fẹ́ lọ́wọ́ ìlólùfẹ́ mi náà nìyẹn. Ẹni bá ti wá pé ọjọ́ méje yìí ẹ jẹ́ ká kó ìlẹ̀kẹ̀ kúrò bẹ́ẹ̀. Bá ti kó kúrò ẹ jẹ́ ká sá sí atẹ́gùn, ẹ ká sá sínú atẹ́gùn ká tó ti yé yín ká fi kọ́ kó gbẹ. Tó bá ti gbẹ ẹ jẹ́ ká ti ìlẹ̀kẹ̀ yìí ká ti bọ ìdí wa, ká ti bọ̀ dí. Kódà ìlẹ̀kẹ̀ yìí ibi tá tún lè gbà ló, àwọn aráyé mọ̀ ṣàánú wọ tó jóbìnrin. Tá fẹ́ lò náà nù, ó sì jẹ́ nìyẹn. Ẹ ká máa fi sí ìdí tó bá ti wá rìn lọ lọ́kàn ra yẹ ara báyìí kí wọ́n rí. Ó sì jẹ́ nìyẹn. Àwọn aráyé ó ṣàánú wọ tó bá ń lo iṣẹ́ yìí, àti ní àti àárí àánú gbà lọ́wọ́ ọkùnrin, àárí àánú gbà lọ́wọ́ obìnrin. Bí iṣẹ́ ìṣe jẹ́ nìyẹn. Orúkọ ọmọ yìí padà orúkọ mi mọ́yìn àbúrò yìí olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abọ́ládé, tẹ́ fún mi dínà nìfọ́, orí tí ẹ fi ń gbọ́ mi sínú ìdìbò Ògùdà yóò nílùú fún wájú. Tó bá dìgbà ní ìbátan nílé tó yàtọ̀ sí ilé ìwá, ire o, ó dìgbà.